Gbogbo wa la mọ̀rọ̀ arákùnrin tí ó wọ̀n lórí móhùnmáwòrán mi yìí. Mo ti sọ nípa ẹ̀ tẹ́tẹ̀lẹ̀ rí, àmọ́ mo fẹ́ yànjú àwọn kọ̀ọ̀kan fún wa. Arábìnrin tó pa, wọ́n ní ọ̀rẹ́ ni wọ́n ti ń ṣe ọ̀rẹ́ tipẹ́tipẹ́, pé orí Facebook ni wọ́n ti pàdé. Nígbà tí wọ́n pàdé, ọjọ́ tó máa pe arábìnrin yìí, arábìnrin lọ sí naming ceremony ni. Níbi tí wọ́n ti dáná tán, ó fẹ́ máa jẹun ló bá pè é. Má bọ̀. Wọ́n nígbà tí wọ́n dé nílé bọ̀bọ́ yìí pé bàtà, hey God, wọ́n bá bàtà 12 bàtà ọmọbìnrin yìí ló ṣe ẹ̀kẹtàlá 13. Ẹ̀yin náà gbọ́. Orúkọ mi ni Ibrahim Lawal Adéfalú, tí mo jẹ́ bàbá Hafsat Lawal Yétúndé Adéfalú, tí a discover lánàá ní ọjọ́ Jímọ̀ wípé alfa kan Abdulrahman lórúkọ rẹ̀ ń jẹ́, ó ṣekú pa nílùú Ìlọrin. Ní ọjọ́ Monday, a ṣe ìkómọ kan ní ìta wa níbí, ó jẹ́ àwọn neighbor wa ni wọ́n ń kómọ. So ìyá ọmọ yẹn dẹ̀ jẹ́ ọ̀rẹ́ ọmọ ti tèmi Hafsat yìí. So bí ọmọ mi ṣe darí ibi tí ó ti ń manage ní private school tó ti ń manage, ó dẹ̀ ti sọ fún mi pé àwọn ní ìkómọ yẹn bí 6 days ago before the date. So ó ní àwọn lọ síbi ìkómọ. Lákọ̀ọ́kọ́ wọn lọ bá ọmọbìnrin yẹn dáná, létà wọn padà wálé, ó wá múra, ó dẹ̀ wá sí ìta níbi tí wọ́n ti ń ṣe ayẹyẹ ìkómọ náà. Ṣùgbọ́n tó tó bí wákàtí méjì lẹ́yìn ìgbà tí ó wá síta níbi 2:30, ìgbà tí ń tó bí wákàtí méjì bí 4:30, màmá ẹ̀ ń láti wá sí àárín agboolé wa níbí, ó fẹ́ kí ó mọ nǹkan tí ọmọ tiẹ̀ náà bímọ. Wọ́n wá ní ìyá yẹn wà pẹ̀lú ìyàkọ ọmọ tí ó ń kómọ ní ìta níbí. So wá ní kóun wá wò níbẹ̀ kóun kì í. Bó ṣe débẹ̀, ó rí pé nínú àwọn àwùjọ àwọn ọ̀rẹ́ wọn tí wọ́n jọ wà níbi ìkómọ yẹn, ọmọ ti tèmi ò sí ní àárín wọn mọ́. So ọmọ ti tèmi ò sí ní àárín wọn mọ́. Ìgbà tó di pé ó rí pọ́mọ yẹn ò sí láàrin wọn mọ́, ó béèrè ẹ̀ lọ́wọ́ àwọn yòókù ẹ̀ pé ibo ni Yétúndé wà. Wọ́n ní nísìn náà ni ó gba kọ́ọ̀lù tó dìde pé òun fẹ́ débì kan yìí, kọ́dà oúnjẹ tí wọ́n sáàvù ẹ̀ kò lè jókòó jẹ, ó ṣàn ṣe wéréwéré ló fi dìde lọ. Ìyá ẹ̀ wá dé inú ilé, ó sá sọ fún mi pé ọmọ yìí pé òun ò bá níta láàrin àwọn ìyókù ẹ̀, kí ló ṣẹlẹ̀ mọ́ ni àti bó ló lè lọ tí ò dágbére fún wa, kò síbi tó máa ń lọ tí ò kì í dágbére fún wa. So ó ṣe di pé mo ṣáà try nọ́mbà rẹ̀ nìyẹn. Mo rò pé ọ̀rọ̀ ìdìde rẹ̀ ní bí ó ti tó bí between 20 and 30 minutes. So mo ṣáà try nọ́mbà ẹ̀ dẹ̀ ring. Mo suspect pé by nǹkan tó ṣẹlẹ̀ lánàá, mo rò pé ọmọkùnrin yẹn náà ni ò jẹ́ kó gbé call, àbí kó já sí pé ó ti ṣe é ní sùtà, kó já sí pé bóyá fóònù yẹn ring, so kò rí gbé lọ́dọ̀ ẹ̀. Bá ní mo ṣáà ń bínú pé báwo ni ọmọ ṣe tó lè má gbé call mi, kì í sábà ṣe bẹ́ẹ̀. Tí n bá pè, ó máa gbé call mi lọ́wọ́ kan ni. Tó bá dẹ̀ rí call mi tí ò bá rí gbé, á pè mí padà. Tí ò bá lówó lórí ẹ̀, á flash. Mi rí flashing títí mo ní ó dé okay, tó bá dé ó máa wá bá mi. So ìgbà tó di bí 6:30 to 7 ni màmá ẹ̀ tó rán mi létí pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀, àmọ́ rí ọmọ yìí. Mo ní báwo ló ṣe wá jẹ́, bá tuntun nọ́mbà ẹ̀ mú, mo tuntun dá ẹ̀. Ìgbà tí màá fi dá ẹ̀ ní around that 7, ó rí pé fóònù ẹ̀ ti wà switched off. So bá a ṣe rí kọ́ọ̀lù ẹ̀ pè mọ́ nìyẹn. Àṣà ń wọ́ndà pé ọmọ tẹ́ pé òun àti ìyá ẹ̀ wọ́n ṣàwàdà nílé kó tó di pé ó jáde nísìn. Kí ni nǹkan tó wá lè ṣẹlẹ̀? Kò báwọn àbúrò ẹ̀jà kálá bá wí ni, kò sí àwa náà ká ní ìbáwí ló ń sá fún. Ókè, ẹja ní sùúrù, bọ́yọ̀ kan náà àwọn ọ̀dọ̀ àwọn sísà mi ni ó lọ, àwọn tí wọ́n wà nílọrin. So mo ṣáà ní sùúrù pé màá rí kọ́ọ̀lù tó náà mi rí, wọ́n láti pè wọ́n ẹ ló. Kí ni nǹkan tí ń ṣẹlẹ̀? Ní ìrí Yétúndé ní ilé wọn ni níbo ló lè wá lọ. So bí kálukú náà ṣe bẹ̀rẹ̀ sí bá wà ní ládùúgbò nìyẹn. Kódà ọmọkùnrin tí ó ń fẹ́ tó dàbí àfẹ́sọ́nà ẹ̀ tó sọ fún wa pé tó ń fẹ́ nìyí, a ti sọ fún pé kó sọ fún ọmọ náà kó yọjú sí wa ńlé, léyìí tó fi hàn wáyé pé ní a ti kéde pé kò sí mọ́fẹ́ lágbájá àbí fẹ́ lágbájá ń bẹ̀ tá a lè ní náà ló lè kú nílé. So gbogbo àná àti bọ́ọ̀ náà, ọmọ àdúgbò náà ni bọ́ọ̀ náà, Lukman by name, gbogbo àná àjọ ń ṣe alamí ẹ̀ káàkiri lálẹ́ ọjọ́ yẹn. Àṣà ní òkè, ẹja ní sùúrù dàárọ̀, bóyá ó pẹ́ níbi tí ó lọ, ó lè padà darí sọ́dọ̀ àwọn ọ̀kan náà àwọn sísítà mi náà pé ó máa rán wọn lẹ́lẹ́bẹ̀. Torí ẹ̀ náà máa ń wáyé bẹ́ẹ̀ tọmọ bá ṣẹ́, àṣà àwa àwọn tí ó bá bẹ ẹ̀bẹ̀. So títí àárọ̀ oorun yẹn sùn náà mọ́jú, tá a bá ti gbọ́ wọn ẹsẹ̀ lóru báyìí táwọn ọlọ́dẹ wa gan bá ń kọjá, àárọ̀ pé òun ló fẹ́ wá kanlẹ̀kùn ni. Ìgbà tó di láàárọ̀ tá a rí, mo ṣáà gun wọ́n ti sọ fún dáàdì wa ní old man mi lókè pé awáyé tó dé ní alẹ́ àná àárí nǹkan kan, wọn náà sáà wá sálẹ̀ láàárọ̀, kí ló ń ṣẹlẹ̀? Àní òkè, kí ni nǹkan tí a rò pé a lè ṣe? Wọn á ní òkè, a lọ sí police station. Àwa láti ẹ̀sọ́ nǹkan á lọ sí police station. Àwọn advice wa lọ́rọ́ ti ṣe chairman PCRC rí ní Surulere B division pé ó máa tó bí 24 hours wọ́n tó lè declare ní missing, pé ká jẹ́ ó pé bí 24 hours. Tó bá pé 24 hours tá a bá wá gbọ́ moko ẹ̀, so a lè wá lọ sí police station nígbà yẹn. Ṣùgbọ́n tó di bí 24 hours bí between 4-4:30, so bá ṣe gbéra ni a bá lọ sí
sí division of Nigerian police ní ọjà ọba. So àdẹ̀bá the woman on the counter a sọ fún wọn pé nǹkan tí ó ṣẹlẹ̀ rí pé a fẹ́ report to missing girl. Wọ́n wá ní ó ti tó gbà wá ní báyìí ó ti pé bíi 24 hours. Wọ́n wá ní okay àwọn náà wá advice wa pé ká ṣe tracking. So tracking tá a wá ṣe yẹn òun ló bí bó ṣe di. Ó sọ fún wa tọ̀ àmọ́ nǹkan tá a lè ṣe á sàmọ́ pé Ọlọ́run bẹ ìjọba náà dẹ̀ wà. So èrò wa òun náà ní pé bí a ṣe máa rí ìdájọ́ òdodo gbà kíjọba bá ṣe gbogbo tí wọ́n bá lè ṣe within their capacity láti rí i pé a get judgement lórí ọ̀rọ̀ ikú ọmọ wa yìí Hafsat. Bá a ti ń sọ̀rọ̀ yìí ó kàn àwọn remaining parts kan la kàn rí and àwọn police take picture ẹ̀ pẹ̀lú àwọn evidences tí wọ́n rí fóònù ẹ̀ méjèèjì ó wà ńbẹ̀ bàtà ẹ̀ ó wà ńbẹ̀ mo dá pé kí ni lélẹ̀ tọmọ mi gan. ṣe ti gbọ́ tó túmọ̀ sí wípé kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe ẹjẹ́ gbìyànjú lẹ́gbẹ̀ẹ́ kan ṣé ẹ mọ̀ wípé bàbá ọmọ yìí náà sọ̀rọ̀ ẹ̀gbọ́n tó bàbá ọmọ sọ ẹjẹ́ gbìyànjú lẹ́gbẹ̀ẹ́ kan ẹni tó sọ pé pààyàn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ó náà sọ̀rọ̀ ẹ̀gbọ́n tó sọ. so ìjọ ìgbà tí mi máa ń jẹ bí ẹni mo ti rí pé ní gas ìgbìmọ̀ báyìí so èmi náà mo ṣọ́ọ̀kì ìjọ yẹn ògbà tó àti pé kíní ẹ̀ ti ṣẹlẹ̀ pé ó ti bá lọ ní ìlọ́ṣọ̀ ní ilé pariwo síta bí àbí àgbọn bá yà bí kíní kan pé ní báyìí so. mo wà ní mo pè wọ́n sí. bí kíní ilé ìlọ tó wà lẹ́sìn sọ́dọ̀ kò sí gbogbo fún àbúrò nígbà tó kó síbẹ̀ ok hello lórí tó gbé kélekèlé wọn tó ọ̀tọ̀ nǹkan ó ti rí bẹ́ẹ̀ kí ló tó tètè gbé lọ sọ́sítà fún àwọn lè bẹ́ẹ̀ kí ló mú ẹ gé. kọ́sùn mi mọ́ mú ti fẹ́ ṣe bọ́ọ̀dì rẹ̀. níjọ́ ló gé gbé ló gbé síbẹ̀. ìjọ ìrìn àbí alẹ́ ọjọ́ ìrìn. ìjọ òní yọ̀ wọ́n ní sí. ìjọ mọ́ndé. ìpẹ́ ní báwọn ti tẹ̀lé ọ̀gbọ́n. má tẹ̀rẹ̀ rẹ̀ lè pé mọ́ ọkàn parọ́ ni. excuse me ó pé kò pé mo ti ní wọ́n àti fẹ́ rí ó mú wọn níbi tí kìnìún ẹ̀ wà. ẹ jẹ́ ká gbọ́dọ̀ àwọn tó. ìyẹn náà kan àwọn àfáà náà sọ̀rọ̀ gbogbo náà ló sọ̀rọ̀ èyí ẹ̀gbọ́n táwọn náà sọ. ìyẹn ni pé ní ìdí kó lọ sẹ́wọ̀n o ní o ẹ̀wọ̀n kọ́ o ẹ pa ni o ẹ pa padà ni o ẹ gbé lọ orí ilẹ̀ kan ẹ dájọ́ fún gbogbo wa gbogbo ara lọ ní ká wá bẹ̀ ká wá wò ó gbogbo àwọn aláàlẹ́ wọn náà ká wá wò ó ẹ pa ọ̀pọ̀ yìí ni o lánàá kí n tó kó lọrin àdúgbò wọn ibi tọ́mọ yẹn ń gbé ni mo ti lọ sí wáàsí ilé wọn síbi tí mo ti lọ wáàsí bóyá ilé mẹ́ta síbẹ̀ ilé mẹ́ta síbi tí mo ti lọ sí wáàsí ibẹ̀ ni mo ti ń sọ bẹ́ẹ̀ pé ẹ gbàgbé rẹ ọmọ yín ti kú o wọ́n pa ni o mí ìsàwádà o ká pa padà ni o èèyàn nípa mílíọ̀nù kí n máa wòran o ẹni tẹ àwọn tó pa ọmọ wọn àwọn tó pa ọmọ wọn wọ́n wà ní ọkùn báyìí o wọ́n ti fọkàn sọmọ yẹn láwọn akọ́mọ yìí yóò ṣe sòrò báwọn ọmọ yẹn ti kú òun wọn tó bí ṣe wọ́n ti pàdánù kí ní kó tẹ wàá sùn ó kú fúnra rẹ̀ pẹ̀lú kú Ọlọ́run ẹ wo bó ṣe lálàsọ bọlọmọ ó gé gbogbo wọn rẹ̀ sínú ike ó dú ẹ̀jẹ̀ rẹ̀ sínú ike ọ̀dà ńláńlá àwọn ò ní fọ̀rọ̀ sẹ́nu sọ o àdúgbò wọn ni mo ti lọ sí wá sí àdúgbò wọn lórí burúkú yìí tó pààyè yìí àdúgbò wọn gangan ilé wọn bí ilé kẹta àbí ilé kẹrin síbi tí mo ti lọ sí wá sí ni mo ti ń sọ̀rọ̀ yẹn body light pé wọ́n pa ni kò sọ̀rọ̀ gbogbo ẹni tí bá ti máa ń fọwọ́ bu ọ̀rọ̀ mọ́lẹ̀ olórí ibú lòun náà àwọn tó bí ó yẹ ká ti gbàgbé báwọn pé ọmọ àwọn náà ti kú ẹ̀yin ìjọba ẹ pa ẹ má jẹ́ kó lọ kóòtù kankan mọ́ kóòtù yẹn ṣebí tí ọ̀rọ̀ bá clear ni mo lọ kóòtù sí ó ti clear ẹ má jẹ́ káwọn èèyàn máa fúnra wọn ṣèdájọ́ owó ara wọn fúnra wọn torí pé tí ẹ bá máa tètè máa ṣèdájọ́ lórí nǹkan tó wá ṣẹlẹ̀ àwọn èèyàn ò ní gbọ́dọ̀ wájú yín máa o ẹ̀rẹ̀ tún fẹ̀yìn ẹ̀ tún ní láìkí pé kẹ́nìkan fọ ara rẹ̀ dájọ́. bẹ́ẹ̀ yẹn bá kéwú mo sọ ọ́ndà ẹnu mi gbà òkú sáfà àtẹ́fẹ́jọ́ mi sọ. sọ fún ọmọ kéwú ẹ̀ wọ́n lọ́sọ̀rọ̀ kẹ́lá náà ọ̀ bí ọ̀sẹ̀ tẹ́lẹ̀ yẹn mi sọ. gbogbo àdá ń kéwú lónìí kò sí ohun tó dáa tó kéwú ẹ̀dá kan tó lọ wáṣẹ́ torí pé ó kéwú kò sọ pé ọgbọ́dọ̀ dàáfà kí ni jàfà ga. ó ti wá ń pọ̀ ojú o ọmọ ọgọ́rùn-ún ọmọ ẹgbẹ̀rún jáde nílé kéwú kọ̀ọ̀kan náà ni thousands ẹgbẹ̀rún ọmọ kéwú jáde níbi kọ̀ọ̀kan kálukú wọn wá bẹ̀rẹ̀ sí máa fi lẹ́nu bá ti wá láti fìlà àtàjì àméjì ló ti ní sẹ́sùn mẹ́ta. òun náà ti dọ́gbọ́n ṣe mòlúdì ń dọ́gbọ́n ṣe ìjírá ohun tẹ́ ń ṣe nǹkan ẹ̀sìn ni ọ́ da ṣùgbọ́n ẹ dákun ẹ̀yin àfa
mo dá sí yín la àwọn àfáà kéékèèké ni o ẹ sì ní okun agbára àti lè ṣiṣẹ́ là kẹwàá jókòó pé ẹni tí ó bùn mi Mákà ni mò ń fẹ́ kí ló dé tí wò lè ṣiṣẹ́ kọ́ là kí wọ́n náà lọ fúnra rẹ kó o tó ràn yàn ní owó rẹ. iná làá sọ pé bọ́wọ́ náà ń pọ̀ yọ́ gbọ́ o ọkọ̀ ló ti pọ̀ ju èrò lọ tó bá jẹ́ pé èrò lọ́pọ̀ jọkọ̀ lọ ẹnìkọ̀ọ̀kan lè lọ tọ́ọ̀nù méjì méjì mẹ́ta mẹ́rin ṣùgbọ́n báyìí ọkọ̀ lọ́pọ̀ ju èrò so sọ́ọ̀lẹ̀ everybody ń gbé. La ilaha illallah. gbogbo ọ̀rọ̀ ẹnjìníà wa ni mo sọ bó ti kéwú tó ọ̀wá lọ kọ́ ẹnjìníà rìn òun lọ kọ́ ilé ńláńlá ìbò ti dáa tó àfáàsì kò ṣe máa jẹ tíra kò ṣe máa jẹ tíra kò ṣe máa jẹ kùránì kùránì tó jẹ ó tó ta ẹ̀wọ̀n ẹ̀mọ́sì mi gbọ́ o alukùránì gínà làfàkàrà bá dà wàlà gínà dùnà o. sọ́wọ́ tá àbí òtán sọ́wọ́ tẹ̀yìn àfa àbí òtán ẹ̀yìn àfa àbí ilé sí gbọ́rọ̀ àwọn náà mọ bí wọ́n ti ṣe ọyá bí bá ń káyàn ẹ̀mí ìwọ bẹ́ẹ̀ yóò dákọ̀ mi òun àti tani ẹ gbádùn mẹ́lìsì ẹ gbọ́dọ̀ gbádùn ọmọ rí odó eri ìdíjọ àpọ́mọ rí abọ́ ni kèérí ìdíjọ kó wọn ò régún èèyàn wọn ò rárún èèyàn ìràdódó èèyàn ìfi bí ọmọ ṣe ètùtù mọ wọn sẹni kọ́ máa kàyẹ̀ tí ó kà mí sẹ́mi dáhùn sọ fún yín nu pé kí ni wọ́n lọ́ fọ́ọ̀gùn ṣe láyé tí ọlọ́run ṣe àdúrà tí èṣe ẹ mú jáde ẹ̀kọ́ ní jẹ́ o máa dágbére bí tó máa lọ o jẹ́ wọ́n mẹ́ni tó pè ọ́ o nọ́mbà 1 ọyẹ mú nọ́mbà 2 wá. Kábùnù. kéré o ẹ dákun sẹ́ ẹ wá kéré o mo sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ́ bí àti gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá èmi ò trust anybody mọ́ o ìwọ náà mọ́ trust mi kìí ṣe túláàsì àwọn tá a lọ́wọ́ ọmọ kẹ́wú lábẹ́ obìnrin tá a rè wọ́n kíkọ́ wá gẹ fìlà wá bí ìsápà kọ́ gẹ fìlà wá bí kóòkì kọ́ ọlọ́ọ̀bẹ fi ọmọ àbàrà tó fi dá ṣé náà fáwọn lè yí ó tẹ̀tọ́ ó tún ọ̀rọ̀ lè gbé bàndírì lọ́wọ́ òótọ́ ọ̀rọ̀ ni mo sọ o I don't trust anybody at this point. lẹ́yìn anabi Muhammad tó jẹ́ asọ́díkú alimasiduku olóòótọ́ tá a gbọ́dọ̀ gbà lóòótọ́ gbogbo wọn tó abátúwárí pé ibẹ̀ lọ́wọ́ tó tó síbi anabi wa fàmẹ́rẹ́hàbá àmọ́ mo kàn rí wọ̀ kan àbí wọ̀ kan ṣe kúlẹ́kúlẹ́ má bínú o pààyàn yìí ló fẹ́ o. ok ìgbà tí n bá wẹ́kọ̀ ọmọ ẹgbẹ́ máa bọ̀ òun ló ti pààyàn yìí kọ́ wá wà lọ́dọ̀ mi kí wọ́n mú bẹ́ẹ̀ ṣé ọ̀dọ́ ọlọ́pàá kọ́ yóò ti máa sọ pé èèyàn mọ kankan sí ṣé èèyàn wà ní bọ́m̀bẹ́ ibi ẹ̀ṣẹ̀ payẹ̀payẹ̀ ẹjọ́ ẹ̀yin ìjọba bẹ́ẹ̀ ẹ̀yin náà ti mọ tẹ́ẹ̀sì fún wa àmọ́kẹ́ tó ṣe ń tẹ́ẹ̀sì fún ẹ̀jẹ̀ kó kà wọ́n pọ̀ kò lè dẹ́ èèyàn jẹ kó tó jí apá kó tó jẹsẹ̀ kó tó pọ̀ fún kó tó jorí ààrẹ rí bí èyí tí wọ́n sọ hùn ẹnìkan ní ó ti rà yíhùn láàrin jọ mẹ́rin àdájú mi sá ọjọ́ bíbí kan ló pín lọ wàláhì ẹni tó sì wá ní kí n máa wí eléyìí mo ti wí ìró ìsìwà lórí afẹ́fẹ́ títí kíjọba ó ṣerun látẹ̀wá mọ́ gbogbo àfáàfẹ́ agosakọ fọkọsakọ filé sakọ fasọ sakọ fi à ń ṣe gbogbo nǹkan mèremère sakọ nígbà wọn bá sáyé kálukú àwọn àmọ́ àwọn tí ń fọlọ́hún sakọ àtàwọn tí ń fi sí ọwọ́ wọn sakọ ó di méjì ẹlẹ́kẹ̀ẹ́ta ká máa relé ẹ̀sìn ojú kòkòrò síbi tí èsì ogun yìí ọ̀sàdúrà mọ́ ogun ló ń ṣe awo ló ń ṣe fìtínà ni àyà alukurani táwọn àbí gbọ́ sí ìrìnrìn tó ẹ kó rìn tó o bá fẹ́ lówó etí ẹ̀ máa fi lówó wọ́n ní òṣìṣẹ́ jàre ẹ bá ń wí òṣìṣẹ́ jàre òṣì ó sì jáde ìṣẹ́ kankan náà ni ọkọ̀ọ̀kọ̀ ṣiṣẹ́ ni eléyìí tó kun ọmọ yìí nìsín wọ́n níṣẹ́ kí lòun ṣe ó ní sí àfa ilé kéwọ̀ lọ́wọ́ wà ó lóun fẹ́ wọ kwásù ó ti parí sanẹ́wì ó wá fẹ́ ní buhari owó tó bá wá dé yunifásitì yóò máa wá gbé ọkọ̀ dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀ lọ àwọn ọmọ tó bá wù ọmọ tẹ̀lé sẹ́yìn náà ti wá rí pé ìkánjú òun pẹ̀lẹ́
ọgbà ni wọ́n ṣe. àbí ó yọ fọmọ mu gàrí ni ṣebí kó gbowó ni. olúwa ní ẹni tó ṣiṣẹ́ pé kóhun ní àtìmọ̀tán wàsàálà àṣàyà tó wá ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ ọbẹ̀ lọ́hùn tí wọ́n wà mú mi nù ẹni ọgbà fún kádàrá nù. fàwùláì kàkà nàṣàlùwò lọ́sìkò rọ̀ ọlọ́run ní ìwọ gan tọ́wọ́ wọn pàṣẹ fún ọ gbogbo ayé náà mọ̀ bọ́ dúpẹ́ tó ṣiṣẹ́ tó ọbẹ̀ lọ́hùn tí tó wí pé ọ̀fẹ́ ní táwọn èèyàn ti ń ṣiṣẹ́ ọ̀fẹ́ ní tí wọ́n ní tí wọ́n sì ṣiṣẹ́ wọ́n tún bẹ́ẹ̀ ní jù wọ́n lọ. kúlá ṣẹjọ́ àmọ̀ pẹ̀ tí ìmọ̀ ohun yẹn lò tó. kúlá nùmídù àwùlá ìwà àwùlá ìmí ìyàtọ̀ ìrọ̀ bìkà wà máa ká náà tọ́ ìwà bìkà màá zúrọ̀. ọlọ́run lẹ́ni tó ṣe tó wà pẹ̀lú by force tó jẹ́rí èèyàn tọ́jú ọmọ èèyàn tí wọ́n fi ìdí èèyàn ṣàṣejẹ fún wọ́n fi ẹ̀dùn èèyàn ṣàṣejẹ fún òun fúnra ara rẹ̀ ó fi ibi ọmọ tuntun wọ́n jó ọmọ nǹkan wọ́n wá ní ọmọ fi ń jẹ èkú kọ́ba lówó àtẹni tí ń ṣiṣẹ́ tí dẹ̀ ń bẹ lọ́wọ́ olúwa ní kúlàn nùmídù ha ùláyì wà ha ùláyì mìíràn àtọ́ ọ̀rọ̀ bíkà ọlọ́ọ̀ni kò sẹ́ni tí ì ní péré fún ọkàn kanjú ni ìwọ gbáre ọgbàládá ìwọ tó ṣògbó owó ìwọ wá gbáre kò ní wúlò fún ọ gba ẹ̀ṣẹ̀ àwọn ọmọ ìlú tó wá jẹ ìyà ó tó báwọn torí ìdí èyí ká ṣọ́ra wa o ẹja ṣọ́ra wa ẹ mú àwọn ọmọ yín kẹfà wọn létí àyè ẹ mú àwọn ọmọ yín ẹfà wọn létí kọ́dẹ̀ ní tó bá láwọn fẹ́ jẹ́ wọn mú wálé kí wọ́n tó kun wọn o ẹ̀yìn bá láwọn fẹ́ jẹ́ mú wálé kí tó kun wọn ọlọ́run ní jẹ́ wọn kun mọ́ wa o ọlọ́run ní jẹ́ kun mọ́ wa ètè àṣírí eléyìí tú ni o àṣírí eléyìí tú ni wọ́n ń sèmí wọ́n mú jẹ́ o ẹ̀yìn bá láwọn fẹ́ jẹ́ ká ṣọ́ra rẹ kò ní wúlò fún ọ gba ẹ̀ṣẹ̀ àwọn ọmọ ìlú tó wá jẹ ìyà ó tó báwọn torí ìdí èyí ká ṣọ́ra wa o ẹja ṣọ́ra wa ẹ mú àwọn ọmọ yín kẹfà wọn létí àyè ẹ mú àwọn ọmọ yín ẹfà wọn létí kọ́dẹ̀ ní tó bá láwọn fẹ́ jẹ́ wọn mú wálé kí wọ́n tó kun wọn o ẹ̀yìn bá láwọn fẹ́ jẹ́ mú wálé kí tó kun wọn ọlọ́run ní jẹ́ wọn kun mọ́ wa o ọlọ́run ní jẹ́ kun mọ́ wa ètè àṣírí eléyìí tú ni o àṣírí eléyìí tú ni wọ́n ń sèmí wọ́n mú jẹ́ o wọ́n ń sèmí wọ́n mú jẹ́ ẹ sì sọ fáwọn ọmọ yín ọkùnrin pé kí ni wọ́n ń wá irú yín ò tí ì lè lówó ẹ sọ fáwọn ọmọkùnrin yín wípé kí ni wọ́n ń wá irú yín ò tí ì tówó ní torí ìdí eléyìí ibi tá a gúnlẹ̀ sí ibi agúnlẹ̀ sí. ṣe ti gbọ́ báyìí àáfà kan wá sọ̀rọ̀ àáfà lábùbù àáfà bíb yes àwọn náà sọ̀rọ̀ lágbàjì àwọn náà sọ̀rọ̀ ẹgbọ́ àáfà àmì ọlọ́run náà àwọn náà sọ̀rọ̀ ìyá wa náà ìyá káólà bíi kí ló máa ń porúkọ wọn àwọn náà sọ̀rọ̀ ẹ̀gbọ́n táwọn náà sọ. sẹ́nìkan lè dá ronú yẹn kó sì dá ṣe iṣẹ́ yẹn kó sì ṣe kó wà successful bẹ́ẹ̀ kó sì rí ọmọ yẹn pa wàláyé ó ní kakọ́s ó ní àwọn ọ̀gá lẹ́yìn ó ní àwọn tí wọ́n ràn níṣẹ́ aburú yẹn mo bá ṣe náà fèl lórí ìforíkanlẹ̀ mú níwọ̀ ọlọ́run ọmọ intention ọkùnrin burúkú yìí ọkùnrin rándanrandan yìí ìgbà náà kò tiẹ̀ bá nǹkan kan mú ọ̀pọ̀ ní àwọn jàlábíà tí mo kó fún un torí àwọn jàlábíà yẹn dáa. ẹ jọ̀ọ́ nítorí Elédùmarè ẹ jẹ́ ká wà careful ẹ jọ̀ọ́ mo mọ̀ ọ̀rẹ́ mi ni mo mọ̀ ní Facebook ó ní kí n wá wò òun ẹgbẹ́lẹ́ yín ló ń gbé ẹsáyé lọ wò ẹ jọ̀ọ́ nítorí Elédùmarè a ò ní sìnrìn àníkàgbà kò ẹ jẹ́ ká wà be careful ẹ jẹ́ ká wà careful ẹ jọ̀ọ́ a ò ní dóhun ètùtù a ò ní dóhun ìfirúbọ láṣẹ Èdùmàrè ẹ ṣe torí pé ń tẹ́tí sí wa God bless every one of you.